To My Sweet FM on MySweetFM.com. Great music, great entertainment, 24 hours on the planet. MySweetFM.com. Great music and programs 24 hours a day. Listen in by dialing 605-475-5843 in the U.S. and 033-332-6335 in the United Kingdom at no cost. When on contract, it's your music, your way, every day. Just the top internet radio station, My Sweet FM, hosted by DJ Murphy. The request lines are open. Just text Sweet FM request to 60777. Looking for some great advertising? Contact us today at 020-351-96900 for some amazing advertising packages. MySweetFM.com. It's radio the way you like it, with style, attitude, and fresh new music. Ìbà fọ́lọ́wọ́ ọba mi ìdùà àrí ìró àlá ọba mi ajípọ̀jọ́ kúdà ọba tí ń jẹ́ kó yẹ ní òyígìyìgì mi ọba ìdùà. Ó ti bá gbogbo kàkúkà mi ṣe ojúbà ìbà fọmọdé ìlú ojúbà ìbà fọmọdé ìlú ojúbà ìbà. Mo kó nílé mo kálejò kí n tó wọlé. Wọ́n ní tó bá tójọ́ méjì mẹ́ta tá a ti rẹ níbẹ̀ yẹn ẹkú àti báyìí náà là kíra wa. Ẹkú àti ẹkú ọjọ́ méjì ẹkú ọjọ́ mẹ́ta. Ìbà fọ́mọdé ìlú, ìbà fágbà ìlú, ìbà gan fáboyún inú, ìbà ọba tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ọba tó ta sánmọ̀ bí ẹni taṣọ, ọba tó láyé, ọba tó dáyé, ọba tó jẹ́ ká mọ́ ọbẹ̀, ọba tí ó túnmọ̀ ọbẹ̀ ńgbà tẹ́nìkan ọba ní símọ́ ìwọ la fògo fún lọ́jọ́ tòní o. Ọmọ lójú lódùmarè mo tún wọlé agodo. Ọlọ́run ọba mi ìdùà tó ti ṣọ́ wa láti ọdún tó kọjá tó tún jẹ́ ká ríra wa lọ́dún tèyí láyọ̀ àti tàlàáfíà. Kí ló yẹ ká ṣe bí kò ṣe ká fọpẹ́ fọba mi Elédùmarè. Ọ̀pọ̀ ló sùn tí wọn ò jí mọ́, ọ̀pọ̀ ni wọn kò tilẹ̀ dọjọ́ tèní. Ọ̀pọ̀ ni ò lè jẹ́, ọ̀pọ̀ ni kò lè mú. Àmọ́ Ọlọ́run ọba mi ìdùà kò jẹ́ kí tiwa kó rí bẹ́ẹ̀. Ìwòye èṣìrè tá a ti ríra ẹni náà gbẹ̀yìn tá à ń kíra wa káàbọ̀ sórí ètò náà, ẹ̀yin ẹ tún wò. Ó yẹ ká ṣèbà fọ́ba tó láyé ọba tó lọ́run ni. Bọ́mọdé bá ti jùbọ̀ fún wa ọ̀nà àyà ilé àwọlé.
ọba tó ṣọ́ wa títí dàkókò ìpẹ̀yà pẹ̀láyọ̀ àti àlàáfíà ó yẹ ká ṣèbà fọba mi ọlọ́run ìbá mi ìdùn. Kálẹ̀ bàbá ti jùbà fólúwa. mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun náà ni ó gba àwọn ẹbí mi náà là ń parapọ̀ tá à ń yan ọlọ́run ọba mi ìdùn àlógo. ojú wa tó lọ́dún 2017 láyọ̀ àti tàlàáfíà èní lọ́jọ́ kejì oṣù kínní ọdún 2017. ètò ọ̀rọ̀ ìṣítí náà ló tún wá sétí gbọ́ yìí. ṣé ẹ mọ̀ pé lọ́jọ́ mẹ́jọ náà la máa ń ṣètò. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín o ẹ̀yin tẹ́ ń gbọ́ wá ẹ̀yin tẹ́ sì ń wò wá náà ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́ bẹ́ẹ̀ létí tẹ́ fi ń gbọ́ mi náà ò ní di. mo wọlé sí 97.5 FM ìyẹn my sweet nílùú London. ibẹ̀ ni mo wà tí mo ti ń gbóhùn sórí ẹ̀rọ. tó mo kí yín lọ́kùnrin lóbìnrin ẹ káàbọ̀ sórí ètò tèmi ètò ọ̀rọ̀ ìṣítí ètò kan tèmi ọmọ yín èmi olólùfẹ́ yín èmi àbúrò yín tí mo wá mú wá sí etí gbọ́ yín ní gbogbo ọjọ́ mẹ́jọ náà ni ọ̀rọ̀ ìṣítí ètò lọ̀rọ̀ ìṣítí. èmi nìkan kọ́ ló wà nílé agodo lódì díje mo fi ń bẹ pẹ̀lú mi. àjọ ṣètò lẹ́nìí ni àjọ tú kẹ̀kẹ́ ètò sílẹ̀ ni. èní ọjọ́ ọpẹ́ ló yẹ kó jẹ́ àbẹ́ ìmọ̀ ni. ẹ jẹ́ kí n máa fi léyìí náà ká máa fi kíra wa káàbọ̀ sórí ètò náà. aleluya aṣọ pé A sì máa yọ. aleluya aṣọ pé A sì máa yọ. Fọdún tó wọlé o. Tó ṣojú ẹ̀mí wa. Tó bá wà láyọ̀. A ti ṣẹ́gun ọ̀tá o. ọdún tó wọlé ó bá wa láyọ̀ àtàláfíà. Ojú wa tẹ̀. aṣẹ́gun ọ̀tá Níwò ìyá ojú wa ti ọ̀tá owó aṣẹ́gun ẹlẹ́gàn. pẹ̀lú ọmọ rere. ààrùn fáyọ̀ bí kò ṣọpẹ́. Pẹ̀lú ẹ̀mí gígùn. Àlàáfíà ló jọ̀ǹbó. a tún ríra láyọ̀ àtàláfíà nínú ẹ̀mí gígùn nínú ọlá pẹ̀lú àlàáfíà tó jọ ohun gbogbo. ó ń lé mu kágò kí n tó wọlé. aleluya aṣọ pé A sì máa yọ. aleluya aṣọ pé A sì máa yọ. Ọdún tó wọlé o. Tó ṣojú ẹ̀mí wa. Tó bá wà láyọ̀. A ti ṣẹ́gun ọ̀tá o. ọdún tó wọlé bá wa láyọ̀ aṣẹ́gun ọ̀tá. Ojú wa tẹ̀lé gan. Níwò ìyá ojú tẹlẹ́gàn. owó ní tó gbogbo yín tẹ́ darapọ̀ mọ́ mi lórí ètò lónìí ni mo kí pátápátá. ilé. ẹ káàbọ̀ ẹ jẹ́ kí n máa sọ wípé happy new year to everybody. Àlàáfíà ló jọ̀ǹbó lọ. Isaac Adégbénró ẹ̀gbọ́n mi láti Canada ẹ káàbọ̀ sórí ètò. Àtinúkẹ́ Bùnmi Olúwa yóò ṣe àwọn ẹlẹ́ni kejì tó darapọ̀ mọ́ mi lórí ètò Prince Babatosin Akínṣẹ̀yẹ Promise. Anímàṣà Mukaila Fábù sọ̀rọ̀ Ọ̀sájàre Adéyínká. elédùmarè rọ́bà
Olúfúnkẹ́ Ọdẹ́lẹ̀yẹ Babalẹ̀yẹ pẹ̀lú yẹ ọba Chief Ebe Fọláṣadé Afnod Adékànbí Táyé. lọ́wọ́ rẹ̀ ò oníkúwọ́ rẹ̀. Mo kí màmá mi káàbọ̀ sórí ètò màmá mi Sikirat Ẹlẹ́ṣin Mẹ́ta káàbọ̀ sórí ètò tèmi. wà kò mọ̀ ní yẹ kó. Julius Bino mo kí yín àwọn ni wọ́n jẹ́ aṣíwájú OPU. Ọmọ ẹ̀mí Àjànàkú Òtítọ́ Ọlá DJ Murphy torí ọ̀tá ń lé mi. Adéwálé Àjídé David Wòlíì. wọ́n sáré. Mo kí kábíyèsí bàbá mi HRM Ààrẹ Saheed Ibrahim olóore orí adé gbogbo island lọ́hùn pátápátá ẹ ṣé kú àtìlẹ́yìn wa ní gbogbo ìgbà. ọ̀dà Bónìkẹ́ Kudrat èèyàn mi láti Cairo. olùlẹ̀ wọ́n sùn fọ́fọ́n. Fọláṣadé Afnod láti Japan bó lára ṣe wà lálàáfíà. wọ́n ṣubú. Tèmiládé Kate Oyèkàn Fẹ́mi Alọ́fẹ́ wípé nípa Adijat Alimi Bọ́sẹ̀ Owóyẹmí Ògúndẹ́kọ̀ nípa ìwà wọn. Àkànní ọmọ ní èèyàn tèmi Sẹ́bàfọ̀rí. Ṣóǹdé Sami èèyàn tèmi láti Tokyo ní Japan lọ́hùn. Happy New Year mo tún rí yín láyọ̀ àti àlàáfíà lọ́dún yìí. Òun náà ló jẹ́ kí n máa fi King Sunny Adé kí n máa fi kí yín káàbọ̀ sórí ètò tòní. Wàhálà ìgbẹ́pẹ́ yẹn ó gbọmọ pàǹkó ògbé nǹkan nù. Gbogbo ẹ̀yin tẹ́ bá a ṣètò ní last year náà gbogbo yín náà làkí pátápátá tá a tún fi wọ́dún tèmi láyọ̀ àti àlàáfíà. Ọdún 2017 ó bá wa láyé ó bá wa láàyè ó bá wa lálàáfíà ara àgbókù ẹnikẹ́ni. Fẹ́mi Àrẹ̀mọ mo kí ẹ káàbọ̀ sórí ètò. wọ́n sáré títí lọ́dọ̀ Jésù. mo ní Jésù mo lóore ọ̀fẹ́. mo bójú ẹ̀yìn àwọn ọ̀tá ṣubú. wọ́n ṣubú lulẹ̀ wọ́n sùn fọ́fọ́n. mo béèrè wò kí ló pẹ́. Gbogbo ẹ̀yin wòlíì ayé pátápátá ni mo kí o. Olúwa Gbogbo ẹ̀yin pásítọ̀ ńláńlá gbogbo yín mojúbà yín. nípa Àwọn àáfàá ńláńlá. la ó fi mọ̀ wọ́n. Ẹ̀yin chief imam ńláńlá mo kí yín. Òun náà ló jẹ́ kí n máa sọ wípé Bismillahir Rahmanir Rahim Alhamdulillahi Rabbil Alamin. Gbogbo nǹkan tẹ́ ẹ bá dáwọ́lé yóò máa ju yín ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run omi ìdúrà lọ́la la quwwata illa billahi al-azim. Màmá mi Onífádé Ògúnkẹ́yẹdé mo kí yín. Prince Ọláwálé Àìlá àwọn tí wọ́n jẹ́ aṣíwájú OPU nílùú Malaysia mo kí yín. ènìyàn ṣe rere o. ènìyàn ṣe Ají Bẹ́ńsà mo kí yín. ayé o. mo bá ṣe rere. Ọbáfẹ́mi Gbénga mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ẹ̀yin tí ṣọjọ́ òbí lè ní pátápátá ni mo kí. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣe wedding lánàá mo kí yín pátápátá. ènìyàn ṣe rere o. nítorí láti sọ. ènìyàn ṣe rere o. Gbogbo ọmọ tá a bí lánàá pátápátá mo kí yín o. ènìyàn ṣe rere o. ọjọ́ ọ̀la nìkan. Ewúrẹ́ tó wọlé tí ò kó nílé. Ó dẹran àmúso àgùntàn ọ̀bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ò kágò dẹran àmúbọlé yá. Mo kí yín lẹ́ṣọ̀ọ́ mo kí yín tológun. Gbogbo àdáwọ́lé wa ní 2017 yìí a ṣe é ṣe fún wa á bọ́ sí ire á bọ́ sí ayọ̀ á bọ́ sí àlàáfíà fún wa. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ lórí fọ́nrán ó yẹ máa ṣe àyẹ̀jọ́ 97.5 FM nílùú London làwà ìyẹn my sweet. kí ni ayọ̀ jọ̀wọ́ sọ fún mi. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò ó yẹ máa ṣe àìsí wọ̀lú. ṣùgbẹ́ o. Ẹ fún àwọn tó kù láǹfààní káwọn náà lè rí wọ̀. Adéṣọ̀kan Yinkus. ayọ̀ ní tèmi. Bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ wọ̀lú mi ó yẹ máa ṣe àìsí wọ̀lú tiyín náà. Ẹ jẹ́ káwọn tó kù náà káwọn náà lè rí àǹfààní láti rí ìwò gẹ́gẹ́. Gbogbo ẹ̀yin arìnrìnàjò pátápátá mo kí yín o. Ẹ̀yin tẹ́ wà nínú ọlídé mo kí yín. Ẹ̀yin tẹ́ tún ti padà sẹ́nu iṣẹ́ náà mo kí yín ẹ káàbọ̀. A kú ìyànjú gbogbo bá a ṣe ń gbìyànjú pé kó lè dáa Ọlọ́run bá mi dùn yóò jù dáa yóò ṣe é ṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run.
2017 tó bá wa láyé tó bá wa láàyè kó san wá sówó kó san wá sọmọ kó san wá sàlàáfíà àìkú baálẹ̀ ọ̀rọ̀ kó jẹ́ tiwa. ká má ṣe rogun àsáré pè ká má ṣe rogun ìjàmbá ànírìn lọ́jọ́ tẹ́bi ń pọ̀nà. Kẹ́bi jẹ́ǹtì láti Island lọ́hùn kí ẹ. Mo kí yín káàkiri àgbáńláyé níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí tàbí ibikíbi tẹ́ bá ti láǹfààní láti máa gbọ́ mi. Ẹ̀yin tèmi ní Australia lọ́hùn mo kí yín. Ẹ̀yin tèmi ní gbogbo America continent pátápátá ni mo kí. Ẹ̀yin tèmi ní Europe ibikíbi tẹ́ bá wà UK ní Ireland ní lọ́hùn. Ẹ̀yin ti France ní mo kí yín ẹ káàbọ̀ sórí ètò. Aṣọ̀pọ̀ ọdún láyé ẹ̀mí wa tó rí ọdún 2017 iye rọpọlọpọ ọdún láyé o. Alàgbà ẹ̀rí ògo láti Egypt lọ́wọ́ mo kí yín. Màlákàkà ikú Jésù lórí mi kò má ṣe já sásán. Ikú Jésù lórí wa kò ní já sásán. Palúdà láàrúkọ palúdà láàràdà. Ẹ jẹ́ kí bàbá wa olóògbé Síkírù Àyìndé Barrister káwọn náà bá wa dá sétò yìí. Àwa dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ọba Yárábì tó ṣọwọ́dọ̀ ọdún èyí lè dùn níyàn. Jẹ́ àṣẹ mi sí ọ̀bí Ọlọ́run. Ọdún tuntun tó ń bọ̀ yóò kó bá wa láyọ̀. Jẹ́ àṣẹ mi. Ọdún tuntun tiẹ̀ ti dé. Ọdún Kérésìmesì kó bá wa. Ìyẹn ti lọ, Kérésìmesì ti lọ. Àṣẹ mi sí ọ̀bí Ọlọ́run. Ọdún Happy New Year yìí kó bá wa láyọ̀. Jẹ́ àṣẹ. Màmá mi Onífádé Ògúnkẹ́yẹdé Olúṣọlá Christiana ẹ káàbọ̀ sórí ètò. Mo kí alájà màmá mi Síkírà Tẹ̀lẹ́ṣin mẹ́ta mo kí yín. MC Alani Adé Olúyọ̀mádé èèyàn tèmi ní Philippines lọ́wọ́ ẹ káàbọ̀. Jáṣẹ́ mi sí ọ̀bí Ọlọ́run. Happy New Year to you jọmọ́ ọdún ká gbogbo wa àwòṣe púpọ̀ ọdún láyé ó jàre. Solomon Jones ẹ ṣé mo dúpẹ́. Aṣímọ̀lówó Tajudeen. Happy New Year to you jọmọ́ ọdún ká gbogbo wa àwòṣe púpọ̀ ọdún láyé ó. Ọ̀pọ̀lọpọ̀ lájọ ṣọdún tó kọjá lọ. Ọ̀pọ̀lọpọ̀ lájọ ṣọdún tó kọjá lọ. Tí wọ́n ti rí kọjá láti kìyàwó mọ̀ o. Bẹ́ẹ̀ ni. Kì í ṣe pẹ̀lú wọn. Àwọn ń bẹ láyé àwọn ń bẹ lá. Ká dúpẹ́ fọlọ́ ọba àmì ìdùà. Ṣùkúrà níláyé ẹ̀rù ń dúpẹ́ o. À ń dúpẹ́ náà ní ẹgbẹ́ ọdún tuntun ló tún wọlé bá wa láyọ̀ àtàlàáfíà yìí. Ṣùkúrà níláyé ẹ̀rù ń dúpẹ́. Kí ni àwọn nǹkan tá a ní láti ṣe? Ṣùkúrà níláyé. Ẹ wo ẹ bójú wo ẹ̀yìn ẹwọ́dún 2016 kí ló yẹ kẹ́ ṣe tẹ́ ẹ̀ ṣe. Ẹ wo bó ṣe rí ṣọ́dún rẹ ní fẹ́lòmíì ni. Àbídà kejì ni. Orí kí wọ́n wá ìlú ọ̀bọ̀. Kí ló yẹ ká kọ̀rẹ́ẹ̀tì nínú ìrìn wa? Abọ́sùn wa lóbi ní kọ́jọ́. Àwọn nǹkan wo la sọnù tó yẹ ká wá? Ẹni ọdún bá láyé kó máa jókòó máa yọ kó sì máa ṣe dúpẹ́. Aṣímọ̀lówó Tajudeen ẹ ṣé. Òbí sọdún òbí dúpẹ́ mú wa ìlú ọ̀pọ̀ lọ́la o. Ọ̀pọ̀lọpọ̀ lájọ sọdún tó kọjá lọ. Ẹ dákun tí Ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi ẹ máa ṣe àìsórí wọ́ọ̀lù yìí kẹjẹ́ kí àwọn tí wọ́n ní àǹfààní láti rí káwọn náà lè rí àǹfààní láti jẹ̀gbádùn ètò yìí. Tí kì í ṣe pẹ̀lú wọn. Jẹ́jẹ́
pápá lókè kò dùn wọ́n nínú. yá gbogbo àwọn tó ti kú gbogbo àwọn tó wà lẹ́wọ̀n gbogbo àwọn tó wà lórí àkẹ́tì àìsàn báyìí kí ọlọ́run ọba mi èdùà. àwa ò sí nínú ẹ̀wọ̀n kó bá yín gbé yín dìde ni. ìlà àjùmọ̀lé. gbogbo ẹ̀yin tó wà látìmọ́lé náà ọlọ́run ọba mi èdùà. pé ó bá rè ọlọ́run nìkan ló lè fúri yìí. àwọn tó ti kú náà àfihàn wọn àmọ́ àfi ń gbórúkọ ọlọ́run ọba mi èdùà kalẹ̀. tó ń bẹ lọ́sibítù o. ẹ̀yin tẹ́ wà lọ́sibítù kọ́ ọlọ́run ọba mi èdùà kó bá gbé yín dìde lórí àkẹ́tì àìsàn tẹ́ ẹ bá wà. mo kí màmá mi Mojísọ́lá Fáróyè. sọ́rí bẹ́ẹ̀ bí ìyọ̀wọ́ o. ẹ káàbọ̀ sórí ètò ẹkù dọ̀pọ̀ sísè ọdún. ìbẹ̀ lọ́sibítù àbílẹ̀ ìwòsàn ilé. ọ̀rọ̀ ìṣítí lètò ètò lọ̀rọ̀ ìṣítí gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé abala mẹ́ta lètò ìpèsè. sàlám. abala àkọ́kọ́ níbi tá a ti máa ń kíra wa káàbọ̀ sórí ètò. tá a ti máa appreciate ara wa náà ni. wà lówó abala kejì náà la pè ní abala àṣà wa. ọba tó tó ọba. abala tí kò yẹ ká gbàgbé àṣà ilẹ̀ Yorùbá. níbikíbi tá a bá wà lókè òkun ni o kò yẹ ká gbàgbé àṣà ilẹ̀ wa ìyẹn lábala kejì. abala kẹta náà láti máa ń bára wa sọ̀rọ̀ ìṣítí. níbi tá a ti máa ń ṣíra wa létí tá a ti máa ń gbára wa níyànjú lórí ètò. wàhálà làbẹ́lẹ̀ àròsílẹ̀ òṣèlè ọ̀dúdú láàyè láàyè ẹ̀rú dúpẹ́ òun. Sukurali láyé ẹ̀rú dúpẹ́ òun. Sukurali láyé ẹ̀rú dúpẹ́ òun. Sukurali láyé ẹ̀rú dúpẹ́. so adúpẹ́pẹ́ òkú kí ni mo mú wá lọ́tẹ̀ yìí àlejò pàtàkì kan bẹ́ẹ̀ ní agodo pẹ̀lú mi lónìí. Adúpẹ́ fún wa ìlú wo bá lọ́la o. gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ wípé Lọ́la níjọ́ mẹ́jọ náà ni mo máa ń gbé àlejò pàtàkì wá. lọ́la ṣèbí torí wípé ká má bàa gbàgbé àṣà ilẹ̀ Yorùbá náà ni mo ṣe máa ń gbé wọn wá. ọba rẹ̀. ẹgbọ́n mi pàtàkì ìjà kiri Gbogbo ẹni tó ń sunkún mọ́ láti Indiana lọ́hùn mo kí yín ẹ káàbọ̀ sílùú Nàìjíríà. ó wọ̀ nínú ẹ̀ṣẹ̀ ni ó. Torí Indianapolis lọ́hùn nílùú Amẹ́ríkà ẹ káàbọ̀ sílùú Nàìjíríà. ìjà kiri ọmọ wọn nílẹ̀ Olújì lọ́hùn kọ́lé fún ọ Kẹ́hìndé Tòkunbọ̀ Adébáyọ̀ láàwọ̀. mo rí yín ẹ káàbọ̀ sórí ètò. Àkọ́tọ́wọ́ ẹ̀kọ́ oṣù ẹni tó ti di kóró ní òkú. nínú ọdún 2017 tá a mú yìí Ẹni tó oníṣẹ́ ọwọ́ kan máa rí ṣe gbogbo àgàn kan máa tọwọ́ àlàbòṣọ. ẹni tó ti di kóró ní àgàn ọlẹ̀ kó máa sọ nínú yín pẹ̀lú àṣẹ Èdùmàrè. oníṣẹ́ ọwọ́ kan máa rí ṣe ọmọ bá ń dùn lọ. oníṣòwò kan máa rérè ọjà ọmọ iléèwé ọgbọ́n ìmọ̀ àtòyé kọ́lọ̀bà mi ìgbà kó fi fún yín. Kì í gbọ́dọ̀ fọyọ̀ kọ́ ìwé ṣùgbọ́n kì í gbọ́dọ̀ fọyọ̀ yàgò. àwọn aṣíwájú wa kọ́lọ̀bà mi ìgbà kó fún wọn ní ọgbọ́n ìmọ̀ àtòyé tí wọ́n fi ṣètò rere Àyíkú gbọ́dọ̀ tó. kí ìlú wa ìlú Nàìjíríà kó lè dáa. Oníṣẹ́ wa kò mọ̀ rí ṣe o. aya ọba ọmọ aláàjì Oníṣẹ́ wa máa ń rè ọmọ. mo kí yín alàgbẹ̀rí ògo Gbogbo òṣòwò kàtàkà. Àwọn ọmọ nípa àwọn ọ̀nà pọ̀. ànípawọ́ ẹjọ́ Àyíkú rẹ̀ ànípawọ́ ànábọ̀ lọ́la wáìdù mi ọba ìdùà. tó ń ṣiṣẹ́ ẹ̀rọ àìlọ́mọ yẹn. àdúrà pàtàkì ni barista ń ṣe fún wa kó tí ẹ yẹ kí n sọ nǹkan kan Àyíká ọ̀rẹ́ kẹtì ẹ kọ́kọ́ máa gbóni Síkírù Àyìndé barista yìí náà. lọ́wọ́. ọlọ́ọ̀bá mi ìdùà kó dẹlẹ̀ fún ẹni rẹ kó dẹlẹ̀ fún bàbá. Gbogbo òṣòwò ìmọ̀ tó. Àtàwà tó wọ mọ́tò àti sọ́wọ́ òun náà pátápátá pẹ̀lú sọ́wọ́ láìpá ẹ̀ṣà ni. Kọ́nà máa ń lọ́tà bẹ́ẹ̀bì dáńtọ̀ lọ. Kọ́nà wọ́tọ̀ lọ́tà bọ́ọ̀gọ̀ dànù. Òkú kì í lọ fún ààrẹ máa bọ̀. Àjá kì í lọ fún ààrẹ máa bọ̀. Lọ́dún tuntun, gbogbo wa ní ká káàdùn òde. ẹ máa ṣàmì àdúrà ẹ wo bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ mi lórí ètò yẹ ẹ máa share sórí wọ́ọ̀lù yín ẹ jọ̀ọ́ ẹ máa share sórí wọ́ọ̀lù yín. Ẹgbẹ́ báwo la ọlọ́run àgbẹ̀ṣà ni. Gbogbo àwa
aráyè ò ní kọ òun wa àlejò pàtàkì ló wà lórí atẹ́gùn lénìí. bó bá tó àkókò máa gbé wọn wọlé. àmọ́ wọ́n wà nítòsí pẹ̀lú wa. kí la ní kí ni wọ́n mú wá fún wa. ìlú wo ni mo lọ lónìí bá a ṣe máa ń lọ lọ́jọ́ mẹ́jọ mẹ́jọ. gbogbo ẹni fẹ́ra ẹ̀ bọ́ọ̀dù o. èyí tó lọ ní ṣe ìdájọ́ ibi tó fẹ́ mọ́wọ́ náà jáde o. aṣọ náà ò ní ọbẹ̀ mọ̀ sáré. gbogbo sọ̀wọ́ kristi ń tọ́ o. ẹ jẹ́ kébì náà sọ pé ibi tẹ́ ẹ ti ń rówó ra dátà tẹ́ ẹ fi ń gbọ́ mi. àtàjèrè ọ̀nà ọlọ́run bá. àbùsí ntomi olóko àbùsí ntomi ọlọ́ṣà. lágbára ọlọ́run ọba àmì èdùà ọwọ́ yóò máa ròkè ní. owó òní tán lápò yín ò pẹ̀lú àṣẹ èdùà. àtàjèrè ẹ̀hùn màtà lọ́dún tó ń bọ̀. Happy New Year gbogbo yín pátápátá tó àlejò pàtàkì ń bẹ lórí ètò lónìí DJ Murphy ní yàrá agbára lọ́wọ́ ẹ bá mi gbé àwòrán àlejò pàtàkì wa tòní sí orí atẹ́gùn káwọn èèyàn wa kí wọ́n rí. Merry 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 Christmas to you. Merry 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 Christmas to you. Merry 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 Merry. Christmas ti kọjá lọ ó yá DJ Murphy ẹgbẹ́ àwòrán ẹgbẹ́ wọn sí orí atẹ́gùn kí wọ́n rí tó àlejò wa pàtàkì wà nílé agodo lónìí ẹ káàbọ̀ sórí ètò tèní. wọ́n láwọn fẹ́ bá yín sọ̀rọ̀ èdè ni. ẹ káàbọ̀ sórí ètò tèní ẹ mọ̀ bá wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá fẹ́ sọ. ẹ ṣe wo atọ́kùn ẹ kú ètò a kú ọdún o a kú ọdún a kú yèdún o. ẹ káàbọ̀ sórí ètò kó tó di wípé mo tiẹ̀ ní kẹ́ kó tó di pé a ṣe nǹkan kan lórí ètò yìí ẹ kọ́kọ́ bá mi kí àwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ yín káàkiri àgbáńlá ayé ẹ bá mi dárúkọ yín ní kíkún kẹ́ sì sọ ibi tí ẹ ti ń bá wa sọ̀rọ̀. mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáyé mo ń sọ̀rọ̀ láti orílẹ̀-èdè Ghana èmi ni olóyè Ajíba ti ọba Yorùbá ní Ghana ní Kasua orúkọ tèmi ní Táíwò Adékànbí ọmọládé púpọ̀ lókè Ìbàdàn mo kí gbogbo èèyàn gbogbo ọmọ Yorùbá káàkiri ní gbogbo àgbáyé o adúpẹ́ fọ́lùmọ ọba tó kí atọ́kùn ètò kan máa gbérú ètò bá jáde kí gbogbo ọmọ Yorùbá ká lè máa bára wa sọ̀rọ̀ ní gbogbo àgbáyé Ọlọ́run ọba máa dúró tì wá Yorùbá kò ní bàjẹ́ o. àṣẹ Èdùmàrè. mo kí gbogbo ilé o. tó fún àǹfààní ẹ̀yin tí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò ọ̀rọ̀ ìṣítí lètò ètò ní ọ̀rọ̀ ìṣítí tó máa ń wá sí etí gbọ̀nyìn ní gbogbo ọjọ́ ajé èyí tí a ń pè ní Monday ní aago 3 ti ìlú Nàìjíríà lọ́hùn ó bọ́ sí aago 2 ní ìlú London ibikíbi tẹ́ ẹ bá wà náà ẹ calculate time tó bá jẹ́ náà lọ́dọ̀ yín lọ́hùn àlejò pàtàkì ló wà lórí ètò lónìí àwọn ni a pè ní Ajírọ̀bà ẹ jẹ́ kí n sọ wípé olóyè Táíwò Adékànbí àwọn ni Ajírọ̀bà ti ọba ìlú Ghana Kasua àbí ẹnu oníkànlá tí ń bọ́ pọ̀n olóyè ṣe wà pẹ̀lú mi. àgbọ̀yé ọ̀rọ̀ olóòtú. ọmọ bíbí ìlú wo gangan ni ní ìlú Nàìjíríà. a bí mi ní Ìbàdàn nílé Olúyọ̀lé. Ìbàdàn nílé Olúyọ̀lé ọmọ ajẹ̀bí ń jẹ̀kára wọn. ẹ ṣeun. níbi olè gbéjàre oníhun. ẹ ṣeun àdúpẹ́. ẹ ti lò tó ọdún mélòó ní ìlú Ghana báyìí. mo ti lò tó bíi ọdún 10. ọdún 10 ní ìlú Ghana. bẹ́ẹ̀. kí ni àwọn èèyàn mọ̀ yín mọ́ iṣẹ́ wo lẹ̀ ń ṣe àti kí ni àwọn èèyàn mọ̀ yín mọ́ tẹ̀ ń ṣe. iṣẹ́ ayàwòrán ni mo yàn láàyò mo dẹ̀ tún ń ṣiṣẹ́ káràkátà. ayàwòrán. níbẹ̀ bẹ́ẹ̀ ni ìyẹn ni photojournalist pẹ̀lú kọ́mpínì kan àwọn ni mo bá ṣiṣẹ́. àwọn lè bá ṣiṣẹ́. gàràgàrà bọ̀ bẹ́ẹ̀ ni bọ̀ nísìnyìí èmi náà ti ń ṣiṣẹ́
à ń kọ́lé à ń talé à ń ralé à ń talẹ̀ nígbà tí mo ti dolóyè. kó mọ́ bá dàbí pé ẹ ń polówó ọjà wọ́n wà lápẹ́ ń polówó ọjà ẹ já lọ sójú ọ̀dọ̀ àgàdì ètò oyè ajírọ̀bà tí gbogbo èèyàn mọ̀ yìí sí ajírọ̀bà ti ìlú Ìbò. oyè ajírọ̀bà ó wáyé ní ìlú Kasua ní Ghana ní Central Region wọn. ibẹ̀ lẹ ti jóyè ajírọ̀bà. bẹ́ẹ̀ni. ṣé ẹ mọ̀ wípé tí kó tó di pé wọ́n joyè kan nílùú ibì kan wọ́n joyè ajírọ̀bà wọ́n jẹ àwọn ọ̀túnba nílùú ibì kan ìyẹn túmọ̀ sí wípé ọba aládé ń bẹ àbí. bẹ́ẹ̀ni. bó o ní kábíyèsí ń kọ́ láàfin àwọn bàbá ń kọ́. kábíyèsí ń kí yín ní o ọba ní kẹ gbó o. tó ohun olóyè Táyé Adékànbí lẹ̀ ń gbọ́ ẹ̀ láti ìlú Ghana àwọn ni wọ́n wá ṣe aṣojú ààrẹ ọmọ ẹgbẹ́ Yorùbá ní ìlú Kasua nílùú Ghana táwọn wà lọ́hùn ó yẹ kí ààrẹ gangan wá sórí ètò lónìí àmọ́ pẹ̀lú pé látàrí ìdí kan sí èkejì òun ló fà á tí wọn ò fi lè darapọ̀ mọ́ wa èyí ló jẹ́ kí olóyè Táyé Adékànbí kan lára àwọn olóyè wọn náà ní kí wọ́n wá ṣe aṣojú wọn. ajírọ̀bà mo kí yín ẹ káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú ètò ọ̀tọ̀kùn. tó báwo ni oyè ajírọ̀bà ṣe wáyé tí ó fi jẹ́ wípé ẹ̀yin gan ni oyè kan ẹ sáré bá wa yànnàná rẹ̀ fáwọn èèyàn báwo lóyè ajírọ̀bà ṣe wáyé. ṣe mọ̀ pé orí tó bá máa dádé orí tó bá máa joyè ajoyè bẹ́ẹ̀ ni. látara ìfẹ́ tí àwọn community àwọn aṣíwájú tí wọ́n ní sí mi tó pé mo kéré sí ipò náà bọ̀ nítorí akitiyan tèmi náà láàrin ìlú ni wọ́n fi wò pé òkè lóyè wo lálẹ́ fún ọmọ yìí bóyá máa bọ̀ òkè já fún ẹ lájí ọba nítorí gbogbo gbàgbọ́ náà ló máa lọ kí gbogbo wa ń lé pé wà lọ bẹ́lẹ̀ wà lọ kí wà lórí wà lọ kí àbábá omi ní kí wá kí ajírọ̀bà lọmọ yóò mú oyè ajírọ̀bà láàfún ọmọ so bí oyè ajírọ̀bà ṣe wáyé nìyẹn. bí oyè ajírọ̀bà ṣe wáyé nìyẹn ní ìlú Kasua lọ́hùn. bẹ́ẹ̀ ni ní Central Region. ó ti tó ọdún mélòó báyìí tẹ́ ẹ ti joyè yìí. ó ti ń lọ bí ọdún bíi mẹ́rin báyìí. bí ọdún mẹ́rin tẹ́ ẹ ti jẹ oyè ajírọ̀bà. gẹ́gẹ́ bí ajírọ̀bà ìlú Kasua lọ́hùn kí ni àwọn ojúṣe yín kí ni àwọn nǹkan tẹ́ ń ṣe. àwọn nǹkan tá à ń ṣe pọ̀ tí àwọn ọmọ Yorùbá tí wọ́n bá wọlé sí ìlú Ghana bí báyìí. bẹ́ẹ̀ni. tí wọ́n bá ní ṣòro à ń pè wọ́n láti máa rí wọn kódà kí wọ́n má mọ̀ bóyá Yorùbá wà ní Ghana tí wọ́n bá wọlé tó bá sáà jẹ́ pé Nàìjíríà kò bá àṣàwùjá kò bá ṣe ibò tí bá ti rí wọn a máa fún wọn ní ọ̀rọ̀ ìṣítí pé ẹ ṣe jẹ́jẹ́ ìlú tẹ́ wà ìkó ń ṣèlú tiwọn. ẹ̀yin ò ní pé ẹ̀ ń tọ́ wọn sọ́nà ẹ̀ ń fún wọn ní ìtọ́sọ́nà. bẹ́ẹ̀ à ń tọ́ wọn sọ́nà ẹ ṣeun à ń tọ́ wọn sọ́nà. ajírọ̀bà àwọn èèyàn gbọ́ yín láti Ghana dáadáa ṣé ẹ mọ̀ káàkiri àgbáláyé ni wọ́n ti ń gbọ́ yín ẹ tẹ̀síwájú. a máa pè wọ́n máa bá wọn sọ̀rọ̀ àwọn tó bá ní nǹkan àṣeyẹ tán fẹ́ ṣe wọ́n fẹ́ ṣe ìyàwó wọ́n fẹ́ ṣe kómọ wọ́n fẹ́ ṣe nǹkan àṣeyẹ tán bá pè wá a máa lọ síbẹ̀ a máa lọ yẹ wọn sí a máa rí i pé gbogbo wa ní ọmọ Nàìjíríà tó bá ti wọ̀lú Ghana ìṣọ̀kan ló ṣe pàtàkì ó jẹ́ Yorùbá ó jẹ́ Haúsá ó jẹ́ Ìgbò gbogbo wa a máa rí i pé ọmọ ìyá kan náà ni wá kí Nàìjíríà orúkọ wa kó máa dá a sí kó máa lọ síwájú àtọmọ Yorùbá káàkiri gbogbo tábà ti rí wọn nílẹ̀ Ghana àti nípa ọmọ ìyá ara wọn bá ṣe ọmọ Èkó ọba àṣẹ ọmọ Ìbàdàn ọba àṣẹ ọmọ Ìjẹ̀bú gbogbo wa Yorùbá ni wá tí àṣà Yorùbá òfin ní bàjẹ́ jẹ wá lógún bẹ́ẹ̀ ni tí òfin ní parun eré lè tàpé tẹ pé wá sí. ẹ jẹ́ ká sáré gba ìpè kan olóyè ajírọ̀bà wọ́n pè wá láti ojú òpó lọ́hùn díje mo fẹ́ bá mi gbé sókè mbẹ́. hello. hello. ta ló ń sọ̀rọ̀ ibo lẹ ti ń pè wá. ok Fatai ló ń sọ̀rọ̀ àdé ń pè láti London. láti ìlú London
ẹjọ́ àgbọ̀n yín dáadáa àgbọ̀n yín ẹ gbọ́ wa dáadáa. Ó dáa a ní kí amójú ẹ̀rọ wa kí wọ́n bá wa gbé e sókè díẹ̀. ló ṣe fún mi. ẹ ṣe ẹ ló ṣe ti ń gbọ́ wa báyìí. yes à ń gbọ́ yín sí. Ó dáa kí lẹ fẹ́ bá wa sọ. a fẹ́ bèrè pé báwo ló yẹ ajírọ́ba ṣe jẹ wọ́n ń kà Ghana. ajírọ́ba náà wà lórí ètò ajírọ́ba aṣẹ wà ń bẹ̀. àkọ́kọ́ àkàsọ àwọn ìṣèlú Ghana àdúgbò tára ẹ̀ kọ́ lé sí o. sóde ẹ̀yìn tó àwọn ọmọ pẹ́ká Nigerian community tó wà ń kàsọ à pé wọ́n ń gbé ọba aládé ń bẹ̀. sóde ẹ̀yìn tó gbogbo ẹni kan clarify ẹ̀jọ̀. ajírọ́ba aṣẹ gbọ́ ìbéèrè tí wọ́n béèrè. àmì ò gbọ́ wọn clearly o. nǹkan tí wọ́n sọ wọ́n ní àwọn ọmọ pé wọ́n ń jẹ ọba aládé láti ìlú London ní ẹni tó pè ti pè wọlé wọ́n láwọn ọmọ pé wọ́n ń jẹ oyè ajírọ́ba ní ìlú Kasua wọ́n ní nítorí wọ́n ní wọn ọmọ pé wọ́n ń joyè ọba bẹ́ẹ̀ sì ni wọn mọ̀ pé ajírọ́ba wà ń bẹ̀ nítorí pé àwọn rò pé wọ́n ní ibẹ̀ làwọn kọ́lé sí àbí nǹkan nílùú Ghana wọ́n sì ní àwọn pé bí àdúgbò kan kékeré àbí nǹkan ni wọ́n ní kẹ́ ṣàlàyé pé kẹ́ yànnàná rẹ̀ bó bá ṣe rí. bó ṣe jẹ́ ni pé ní nǹkan bíi ọdún bíi 10 sẹ́yìn àbí bíi ọdún bíi 8 sẹ́yìn